wá mo ní bàbá nígbẹ̀jọ́ mo wówó lọ mo pàdé ọlá àti lọ́nà it's your boy Nice and I'm hanging out with Bisi Ologe. Don't touch that guy. God bless you. Thank you. Ọlọ́run tó sì máa mọ́ obìnrin tó sùúrù òjòlè ṣe dúró ìyá tó kílẹ̀ lọ́wọ́ àbíjà kúkú rẹ̀ ó pẹ́ lọ́wọ́ fàágbà ẹ̀rà kí n rí ìwọ́n ṣe lọ́wọ́ tí rí ìdìbò ọ̀sáyé wọ́n ti ṣe gbogbo tó yẹ kó ṣe fún ọmọ ìwọ náà wà á tún ṣe wẹ́ fún ọmọ ìyẹn obìnrin tó ní sùúrù ló pẹ́ dé ìwọ kan bá jẹ lọ́sí ipò ní ọmọ abúlé má dojú kọ́kọ́ lọ́wọ́ ṣọ̀ọ̀ṣì ìjọ́ni. Àlàó tọ́jú ìyàwó rẹ̀ àbíọ́dún. Tọ́jú ìyàwó rẹ̀ àbíọ́dún. Ọ̀rọ̀ tó bá ṣe káwọ́pọ̀ pẹ̀lú pé àti lọ́kẹ̀ gbogbo tó fi lọ́bá dínà àbíjákùn àbíyàkọ̀ kí á òun náà. Olú àgbọ̀sùn Ṣàìná Àjọkẹ́. Àbí ọdún kùrùs ní kùrùs ọmọ ẹlẹ́tìrí ìwọ̀ṣẹ̀ ní ìsàlẹ̀kọ́ níbi ilé òrùka ṣe ń fòrò ọkọ̀ ti ìyàwó Kudus, Àlàó Abíọ́dún, Amẹ́lẹ́ Tàǹfì, Ọlọ́yẹ̀dẹ́, Àlàó Ẹlẹ́tù, Ẹlẹ́tù ìwọ̀ṣẹ̀, Ìsàlùkọ́, ọmọ alága Ṣakira tù mí, ọmọ Ṣakira. Àyàká owó lọ́lá lẹ́lẹ́tù àyàká ìkọ̀dá àpapọ̀ owó ìlú ọ̀pọ̀ ẹ̀ ló kú. Ìgbàgbọ́ mímọ́ láàrin àwọn méjèèjì wọ́n ti fọlọ́run ṣọ́ ẹni ọjà bá àpá fọlọ́run ṣọ́ wọ́n kì í jẹ́ òfò ọlọ́pẹ̀ẹ́ wọn láyé gbogbo oríire àyẹ̀bá. Àwọn aláàjì ṣòro mi ẹbí méjì torí kan ọlọ́wọ́ máa bá dé ìlú sí ọlọ́wọ́ ìfàyàbalẹ̀ nínú wọn láàárín àgbọn lálá. Lórí ìgbéyàwó, ọmọ aláǹkà ẹ̀ka ọmọ máa ń kalẹ̀. Ẹ̀yin náà, ẹ̀yin lè pàtẹ wa, ṣọ́ọ̀pẹ́ kọ́ ọlọ́run àmì ọ́. Ọlọ́ìtọ́
ṣe dákú fẹ́fẹ́ wọ́n gbé jẹ fẹ́fẹ́ àti ìdàkúkú wúrọ̀ wọ́n tọ́lá ìṣòro ilé ọba náà lọ wọ́n gbẹ báyìí ọlọ́ìná oúnjẹ bákan ìwà ń jẹ́ o ìyàwó ilé kì í sí o ìtọ́jú ọmọ ìgbàwọ́ ẹ̀rọ ọ̀dọ̀gbọ́ obìnrin tó bá fi sùúrù wọn máa pa ilé ọlọ́pàá bá ilé ilé sí àgbà àfihàn àwọn bá ilé. Lásìkò ní kó ọkọ̀jẹ́ máa jẹ́ òbí. Olú Adésì, ìyàwó tó tọ́ka lọ́rùn lójoojúmọ́. Obìnrin tó bá tọ́ka lọ́rùn lójoojúmọ́. Ẹ sọ fún àìlè wá sí ìwúlò máa gbàdúrà ọkọ mi. Olú Adésì, má tó máa mọ̀ ọ̀pọ̀ ẹyẹ gbogbo rẹ̀ bí ẹ̀kọ́ kọ́ ju gbogbo wọn. Ìwé tí màmá tó bí ẹyẹ mọ̀ àti màmá ẹ̀. Àbájú ṣòkú mi, ẹ̀ ti sunkún lórí àwọn ọmọ náà. Ẹ ti ṣe ohun pẹ́pẹ́ ń ṣe ẹ ti ṣe dáadáa. Ẹ̀sìn tó ọkọ̀ òjò. Ẹ wá sí ilé ọkọ̀. Nínú àlàáfíà ìyàgbọ́ lálá. Ìjọ ìgbàgbọ́ náà fún ẹ̀ àgbẹ̀. Lọ́pọ̀ sí. Àjọkẹ́ òkú orílẹ̀ ọgbọ́n sí ni. Ó ṣe ìrírí àbábọ́ láti jẹ́ àbábí. Lọ́pọ̀ sí ni. Ọmọ káyọ̀ tẹ̀lé ṣọ́kù mi. Lọ́pọ̀ sí ni. Ọmọ alájà kí ọmọ ìdákù kúrà lọ́pọ̀ sí ni. Ọmọ onígbó kẹ́kù kúrà lọ́pọ̀ sí ni. Ọmọ bàbá kẹ́kù kúrà lọ́pọ̀ sí ni. Àbọ̀dẹ́ ó ti bá gbogbo ìrìnàjò tí ẹ náà lọ́dọ̀ òun lọ́wọ́ bá ẹ ṣe báyìí ó ní sunkún lórí ọmọ àbídájú rẹ̀. Ó ti gbogbo bó ṣe ti
ṣáàkìá àyọ̀ká dé ìkòròdú kódé òwúyẹ ọkọ ìyàwó ìkòròdú orí ọgbọ̀n tẹ̀lúkú. wọ́n ní màmá kan o àwọn abíyẹ́dú ọ̀nà ilé kì í wọ̀ṣẹ̀ ó kíákíá ayọ̀ká ṣáàkìá ìyàwó ọgbọ́n rí ire ó fẹ́ràn fọ́ọ̀mù àyọ̀ká. Bọ́kọ̀ bá àṣàyà kọ́kọ́ ò báyà. Báyà bá aṣọ̀kọ̀ báyà ó kọ̀kọ́. Ọ̀rọ̀ tó bá ṣe bá ọkọ̀. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.